Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o, kì í máa ṣe kékeré. Wọ́n ní ṣe ni Mariam, ṣé wọn kó wà ní prison láti ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ní ṣe ni ó wá lọ ń dákú nínú prison pé òun lóyún ló ṣe ń dákú tó ń dájí. Àṣọ gbọ́n dígbọ́n kí kábíyèsí lè sọ pé kó release ẹ̀ torí kábíyèsí ní òun máa tẹ́ra òun lọ́rùn. Ó máa fi ìyà jẹ gidi gan pẹ̀lú nǹkan tó ṣe tó fi ìyà jẹ Naomi láti kidnap ẹ̀. Wọ́n ní kábíyèsí ní anytime tí ó bá wọn òun lòun lè ní pé ó jáde ńbẹ̀. Wọ́n láwọn èèyàn ẹ̀ ti ń bẹ̀bẹ̀ pé since tó jẹ́ pé Naomi ti jáde pé kí kábíyèsí release Mariam pé kábíyèsí ní kò tí ì yá. Òun yìí ronú ìdájọ́ tó máa ṣe fún un. Wọ́n nígbà wáyà ló wá sọ pé ṣe ló ń dákú nínú prison náà pé wọ́n á ṣàlọ́ treat wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital. Wọ́n ló collapse gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní wọ́n á ní kán lọ treat ẹ̀. Wọ́n gbé dé hospital. Ó yóò dé òkè náìfù pẹ̀lú dókítà pé òun lóyún o. Ọlọ́run ló yé o. Wọ́n mú result jáde pé lóun ti lóyún. Pé kábíyèsí wá ní pé wọ́n ní kábíyèsí ó dẹ̀ fojú rí ẹni tí ó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn sáré òyà bó tiẹ̀ lóyún fẹ́ lòmíì pé kó má bàa kú sí òun lọ́rùn torí àwọn fámìlì ẹ̀ ti ń sọ pé síyìn tó yẹ pé Naomi wọ́n ti rí kán release ẹ̀ pé tí nǹkan kan bá ṣe Mariam pé kábíyèsí ló máa responsible fún un. At the end of the day pé kábíyèsí ṣáà release ẹ̀ tó fi wọ́n ní bó ṣe lọ pé kábíyèsí ní òun ò gbọ́dọ̀ rí láàfin. Wọ́n ní bó ṣe lọ nìyẹn ṣe ló dẹ̀ wá sáàfin tó sọ pé kábíyèsí ń tan rẹ̀ o. Oyún tóun ní kábíyèsí lòun ní fún un. Kókó bàbá àṣàsùn. Jésù òun ò ní bí lọ ààfin yẹn lòun máa ti tọ́ oyún o. Wọ́n ló tún fẹ́ bẹ̀rẹ̀ oyún fake. Ìtò ní lọ́jọ́ kìíní àná ó yá pé ìyá ló bá ń bẹ̀. Ó tún wá ní táṣìírí ẹ̀ tú. Ó tún wá lọ gbé léyìí. Ó tún wá ní kíní kóun lè fi ọgbọ́n release ẹ̀. Àbí bẹ́ẹ̀ pé ó dẹ̀ ní túláàsì kó wá sọ pé òun ló ń fún ẹ. Níbo la ti pàdé? Níbo ni ẹlẹ́wọ̀n àtàsínwín níbo náà ti jọ papọ̀? At the end of the day ṣá. Wọ́n ní ṣe ló yarí o pé kábíyèsí ló fóun lóyún wọn ní ẹ̀fọn àbèdì. Wọ́n ní bí inú ṣe bí bàbá. Wọ́n ní kábíyèsí ní kó lóhùn lọ o. Póun kó òun ò lè kúrò láàfin pé àfẹ́hùn máa ń tọ́ oyún. Ẹ rí bọ́n ṣe ń fi kábíyèsí ń ṣe oríṣiríṣi tó wù wọ́n. Àwọn wọ́n ní inú wá bí bàbá Pàróbọ̀. Pàrópọ̀ wá sọ pé wọ́n á lọ pa àwọn ìyá àgbà. Àwọn náà máa bá a dá sọ̀rọ̀ yìí. Abirú èèyàn kéèyàn wò lélẹ́yìí. Òtún ní kábíyèsí ṣé lójú àlá ni àbí lójú ọ̀rọ̀. Bí obìnrin yóò mọ nǹkan tó ń ṣe o. Wọ́n ní àwọn ìyá àgbà kedere tó wà láàfin àwọn yẹn mọ̀ tí àwọn náà mọ bí oyún ṣe ń dàgbà nínú kára àwọn ìgbín. Wọ́n ní àwọn kè tó bọ́n ṣe wá pé ó yá Mariam ṣe bó sọ pé olóyún gbọ́n ta ló fún ẹ lóyún? Ó tún bẹ̀rẹ̀ tíjọ́ kìíní àná táṣìírí ẹ̀ tú tó fẹ́ dún ẹrẹ̀ jẹ́ ó pò kàn mọ́mọ́. Eléyìí ta ló fún ẹ lóyún? Ló bá ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé oyún tóun ní o kì í ṣoyún kíní o. Kì í ṣoyún pé òun mọ̀ọ́mọ̀ sọ ni o. Òun mọ̀ọ́mọ̀ sọ, òun mọ̀ọ́mọ̀ ṣe, òun mọ̀ọ́mọ̀ kí kábíyèsí lè yọ òun kúrò nínú prison. Wọ́n ní so ó ṣe lè tán. Wọ́n ní bí kábíyèsí ṣe wá bí àwọn ìyá àgbà wá sọ pé síìsì tó jẹ́ pé ó fẹ́ máa fi oyún máa de kábíyèsí ó fi máa gbá fèkì fún kábíyèsí. Ìtọ́ba kábíyèsí lórúkọ jẹ́ òtò. Àwọn ò fẹ́ rí ẹ láàfin o. Àṣírí ẹ̀ ti tú. Wọ́n ní pé ó ní wá ń bẹ̀ wọ́n pé kó má bínú pé lóòótọ́ kí kábíyèsí lè release òun ló ń ṣe dọ́gbọ́n yẹn pé òun ò ní oyún kankan o. Ṣé ẹ̀ ń rí ilé ayé Mariam? Ṣé gbogbo nǹkan tá à ń gbọ́ nu íńtánẹ́ẹ̀tì bí ìgbà pé wọ́n
nǹkan tó fi ń pàtàn àlọ́ o àlọ́. Ṣé rí àwọn olórí tán fi kábíyèsí ṣeré ní ààfin yìí? Ǹjẹ́ kò ti tó gẹ́ báyìí? Kò ti tó gẹ́. Kọ́ya tètè mọ bó ṣe máa fi wọ́n jófin. Ó wá ń parọ́. Ṣé Tóyún bá tiẹ̀ fẹ́ fò mọ́yàn? Ó wá rí ibi Tóyún tó máa fò mọ́ ẹ wá ní kábíyèsí. Ẹ rí pé wọ́n kàn rin kábíyèsí wa ìfín. Ọlọ́run ló máa kó kábíyèsí. Wọ́n ní ìgbà tó dẹ̀ ti rìlíìsì Naomi tó ti rìlíìsì Mariam jàre. Nígbà tí Naomi dẹ̀ ti dé tán ti rí Naomi, ó yẹ kí wọ́n rìlíìsì gbogbo wọn. Wọ́n ní àná náà ṣẹ̀ṣẹ̀ lọ mú Ashley. Àná náà ṣẹ̀ṣẹ̀ lọ arrest tó lọ bá Mariam ní prison. Wọ́n ní àná náà ṣẹ̀ṣẹ̀ lọ mú lọ sí pàǹtí. Wọ́n wá ní tí ò bá jẹ́ bí ìyẹn ṣe díbọ́n pé òun lóyún, pé ó fẹ́ǹtì tó mọ̀ọ́mọ̀ kò lọ́wọ́ ló mọ̀ọ́mọ̀ ni kí kábíyèsí lè ti release ẹ̀. Wọ́n bá ní Mariam ti lọ. Now wọ́n wá sọ pé báwo dẹ̀ ni Ashley ṣèbó lọ bá Mariam ní kí ló ń jẹ ní prison, pé báwo wọ́n ṣe wá ní release nígbà jẹ́ pé the same allegation kan náà ni wọ́n jọ ní fúnra wọn. Ṣé kábíyèsí ní kò sí ìyà? Ṣèbí ìyẹn ṣẹ̀ dé prison lánàá. Ṣèbí Ashley kí ló ń jẹ ìyẹn ti dé tiẹ̀ ní àti ìjẹta àbí bí ìjọ mẹ́ta. Ṣé Ashley yìí wà ń bẹ̀? Gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọn Ashley yìí wà níbẹ̀. Pé bẹ̀tà Ashley ó fẹ́ sun ẹ̀jẹ̀ pé kábíyèsí fìyà jẹ òun, kábíyèsí ṣe kínní, pé kábíyèsí wá release òun. Wọ́n ní kí òun náà sọ pé òun lóyún. Ẹbí Mary àti díbọn tiẹ̀ pé òun lóyún. Kóun náà sọ pé òun náà wọ ọgbọ́n tó máa fi sọ pé òun náà lóyún. Wọ́n ní ìyà jẹ bastard sí wọn lára. Ṣé wọ́n sọ pé àwọn burú ni? So gẹ́gẹ́ bá ṣe gbọ́ ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré o. Ó yẹ ká máa sọ fún wa. Kẹ́yìn náà máa gbọ́ bó ṣe ń lọ. Torí tá bá gbọ́ tá bá sọ ẹ̀ṣẹ̀ ni. Ṣé rí bọ́n ṣe fi kábíyèsí wa ṣeré? Wọ́n ṣe gbogbo àdúrú nǹkan bàǹtàbàǹtà yẹn fún Naomi. Wọ́n dẹ̀ ní kán lọ score free. Wọ́n wà ní àwọn ìyá àgbà ti lé Mariam kúrò láàfin. Wọ́n ní kò gbọdọ̀. Tí ò bá jẹ́ wọ́n ní Farouk ló pe àwọn arúgbó pé kán wá. Tó bá yẹ kó lóyún wọ́n mọ̀, tó bá yẹ pé kò lóyún wọ́n mọ̀. Wọ́n ní immediately àwọn èèyàn sọ pé kò lóyún. Kó sọ pé òun lóyún. Kó strike ẹ̀. Wọ́n ní ṣe kíákíá ló sọ pé òun ò lóyún o. Òun mọ̀ọ́mọ̀ sọ kí kábíyèsí lè release òun ní prison. Ẹ̀yin èèyàn mi, nǹkan ní kí n sọ fún wa pé ṣe tún gbọ́rú eléyìí bọ́n ṣe ń rin kábíyèsí wa. Ọlọ́run ló máa kó kábíyèsí yọ. Bẹ́ẹ̀ tá a bá gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí ò múnádóko tó máa ń sọ jáde ní ààfin tó ń fi kábíyèsí ṣe, tó ń fi ń ṣe kínní. In fact, Ọlọ́run nìkan ló máa kó kábíyèsí. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi drop sí comment section, kẹ́ dẹ̀ subscribe. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀.